Àbíkẹ́ ló ń ṣọjọ́ ìbí o, gbogbo ayé ẹ̀ bá mi kí. Àpọ́nbẹ́pọ̀rẹ́ ló ń ṣọjọ́ ìbí o, gbogbo ayé ẹ̀ bá mi kí. Èrò ìyàwó ẹ̀ wá wò ọmọ lọ́lá. Èrò ìyàwó ẹ̀ wá wò ọmọ ológo. Ọmọ ọba oníbàtà ìlẹ̀kẹ̀ ti lé lọ́dún kan o. Màmá Morẹ́ni kejì ẹ kú ọdún o. Tóyìn Fashion Africa Market ló ní báwọn kì ọ́. Ọlọ́run mímọ́. Olúwatóyìn ló ní báwọn kì ọ́ fún ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́. Nínú àlàáfíà ó tí wọ́n mọ lọ sílé ọkọ o. Èrèdíwèé tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àṣekábíyèsí rẹ̀ ìbà o. Mọ̀mí Mákàndínkùn jẹ́ ló sọ wípé ọpẹ́ ló yẹ ọ́. Bàbá olóore ìyìn ògo yẹ ọ́. Ọlọ́run ọba Hòsánà yẹ ọ́. Ẹ ṣé o bàbá. Kò màmá níjà ṣe mọ́ o. Ọdún èyí láṣẹ lẹ́dùnmáre kò màmá níjà ṣe mọ́. Àdániwáyé ló dirí ẹwà fákùú kọ ló ní òmọ́rin kéde níwájú ẹ̀ níbí. Ìbámu ṣe pọ́n lọ́hùn kọ́ ilé náà. Ìbámu ṣe pọ́n lọ́hùn kọ́ ilé náà. Ẹni tó kọ́ yín ṣe lọ́sàn-án ni ó jàre ẹ kú ọdún o. Àbísọ́lá o. Àbísọ́lá Olúwatóyìn Àbíkẹ́. Bébí wọ́n aláṣẹ Tóyìn Fashion Africa Market lókè òkun. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Mélèlè yóò ní ìpín ọdún fún ọláṣọ lọ́wọ́n bá. Àbíkẹ́ máa gbọ́ o. Àbísọ́lá máa gbọ́ òun lẹ́nu mi bí mo ṣe fẹ́ bá ọdẹ ilé ìyá tó ṣọlọ́kọ̀ ẹ wá sílé ayé. Ìwọ lọmọ ẹ̀mí ní àwòkùn tayọ̀. Ọmọ ọba nílé àwọ̀. Ọmọ ọba oníbàtà ìlẹ̀kẹ̀. Ìwọ tó lọmọ ajagun mọ́lò o. Bébí wọn lọmọ ológun ẹ̀wọ̀ o. Ọmọ ológun ẹ̀wọ̀ o. Ọmọ ológun ẹ̀wọ̀ ọmọ oníwọ̀fà ọgbọ̀n. Ọmọ onísàwọ̀ wágàn ọmọ oníbùhù ẹja kìkì àkàṣà. Sàwọ́ tí ń gbàgbà níyàwó tí ń tún arúgbó ṣe lóge ni wọ́n nílé màmá tọ́lọ́run fún ọ. Abíamọ tòótọ́ máa gbọ́ o. Màmá Matthew, màmá Adékòyè ìjọ, màmá Tinúkẹ́, màmá Samson ọ̀rẹ́ olúwa, màmá Mọ́rẹ́nikẹ́, màmá Babájídé Olúwadámiláre ẹ kú ọdún ẹ kú ìyèdún. Àṣeyí ṣàmọ́nú láṣọ Ọlọ́run ọba. Mrs. Ọlájùmọ̀kẹ́ o. Mrs. Ọlájùmọ̀kẹ́ o. Olórí láàfin Mátù Ayọ̀délé Adébọ̀wálé. Àyàwó níjẹ̀bú Òde Ògbólú okú ọdún o. Aya alágẹmọ bìdíjọ́ wọ̀yọ̀wọ̀yọ̀. Aya olókè mẹ́ta ń kọ̀sà òkè rími òkè ìrísà. Òkè ọ̀pẹ́lí ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Aya náwó ọlọ́hàdà ń sí kí aya ọba ń ta níjẹ̀bú Òde. Ọmọ ọba ìrìn ilẹ̀ ń mì tìtì. Aya lọ́wọ́ tóyè méjì pọ̀ tó tún retí ìkẹta. Ẹ̀yin lẹ́jọ́ olúwa ẹ̀tú ìjàpèlò ẹ̀tú retí ìkẹta nílé bàbá tó bí ọlọ́mọ. Aya Òde Ògbólú o. Ìwọ lọ́yọ̀ onígbòkò òǹdòkò. Onígbò àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọn kó àdẹ̀wọ̀n bọ̀ ẹnu. Àfijú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ jàpèlò. Ìwọ̀n Ìjẹ̀bú ló kọ́ náwó dọ́là kó òyìnbó tó dé. Òyìnbó dé tó owó òun pọ̀ jọjọ. Lọ́ fi pé
ti wá ṣọdún èyí náà láṣẹ lẹ́jọ́ a kò ní ìpín ọdún fún ọ. Ó dẹ̀ tún wá ní òun gbé sọnù bí kò ṣe bí ọmọ. Àyùnà àyùnbọ̀ lọ́wọ́ lọ sẹ́nu. Ìwọ máa lọ láyọ̀ wá máa bọ̀ láyọ̀ láṣọ Ọlọ́run bá wá kórè oko délé. Òní kú sàjò láṣọ Ọlọ́run bá. Iwájú iwájú dọ̀pọ̀ ẹ̀bì tí wé sí iwájú iwájú ló máa lọ láṣọ Ọlọ́run bá. Mélélé yóò ní ìpín ọdún fún ọ. Tí wọ́n bá ní ta ni akéwì yìí, sọ fún wọn pé ẹ̀rí Olúwa màmá ni. Èmi lọmọ onílé yẹ ọmọ ayédè odò. Èmi lọmọ sanwó pẹ̀lú àwọn jòjòyè ọmọdé lọ́lá tèjì tèjì.